alhamdulillah mi ṣàgbójúlógún ẹni tó gún gbè ó yàtọ̀ sẹ́ni tó jogún ẹni tó jogún ó dàbí ẹni tó gún gbè. Allahu Akbar. Méjèèjì tún wá yàtọ̀ sí agbójúlógún. Ó yàtọ̀. Ẹni tó gbójúlógún kò ní ability nǹkan kan tó lè ṣe ni. Kò ní ṣekún. Kò ní ṣe. Kò ní tó fẹ́ ṣe. Kò ní nǹkan tó fẹ́ ṣe. So ló fi agbójúlé ogún nìyẹn. Kan ṣe tó nínú ogún yẹn. Ìgbà bàbá ó ti lówó àbí ó ti jẹ́ èèyàn so òun gbójúlé. Bí kálónà alámọ̀lá. Kálónà hàn. So àmọ́ ẹni tó gún gbè òun lẹni tí nǹkan tí wọ́n bàbá ẹ̀ fi kalẹ̀ àbí nǹkan tó bí ẹ̀ fi kalẹ̀ nígbà tó dé díẹ̀ tó mójútó ìmójútó yẹn ó wá ń ṣekún wọ́n ń gbèrú. Ó wá ń gbèrú. Allahu Akbar. Ìdàgbàsókè ń bá. Allahu Akbar. Kò jẹ́rùn kò parun. Ó jẹ́ sí pé iṣẹ́ tí bàbá fílẹ̀ fílmà áni wẹlmàbáni kò sí kankan tó digress. Rárá alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Òun náà ni àṣírí ọ̀rọ̀ pé ẹgbó bẹ́yìn mi ó ti rí ẹfà wọn máa lẹ̀ fọ́lọ́n àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wallahu la yudi'u ajra al-muhsinin. Torí pé ẹni tó bá sí èèyàn púpọ̀ kọ́ ló ń ṣe ètò. Èèyàn púpọ̀ kọ́ ní ṣètò. Rárá. Ok jẹ́ gbogbo wa yà kó jọ wọn ní ṣe kankan. Ọlọ́run ló mọ̀ fúnra Ọlọ́run òun ni gbogbo àwọn ọmọ tó kù lẹ́yìn mi fúnra wọn náà yọwọ́ yẹsẹ̀ kò sí ẹnìkan tí mo lé kò sí ẹnìkan tó lè sọ pé mo léhùn tí ó sì mẹ́rin wá àmọ́ fúnra wọn ni wọ́n yọ sẹ́yìn pé ẹ dáadáa tó bá sú yóò kúrò ń bẹ̀. Allahu Akbar. Kò sú mi ṣé wọ́n dáadáa mi ni wọ́n dáa dọ́lọ̀ ni. Inna lil bayti rabban yahmihi. So ni èmi ò retí wípé mọ́rkàzì ń tiẹ̀ wá nǹkan ni mo fẹ́ rán pọ̀ ju mọ́rkàzì lọ. Níjọ́hun wàláì mo ní ọ̀nà tèmi tí mo fẹ́ gbà àwọn míì tí mo bá sọ tàbí tán mọ̀ ìmọ̀mọ̀ Ọ̀yọ́ Ọlọ́run fọ̀run kẹ́wọn wọ́n mọ̀ nǹkan tí mo ń sọ yìí torí wọ́n wà mọ́sárì níjọ́ tí mo lọ mọ́sárì that was 1992 so tí mo lọ mọ́sárì tí mo dé mọ́sárì tí mo ní àwọn tí mo wá àwọn tí mo fẹ́ bá ṣe káàkiri mo sì ti gbàwé wọn mo ti gba gbogbo kíní wọn ìmọ̀ọ́mọ̀ Ọ̀yọ́ mọ̀ so bọ̀tọ̀ ọ̀rọ̀ yìí ló délẹ̀ ẹ dáadáa ẹ ṣe kíní kan náà mi ò dẹ̀ ní ṣe anything mọ́. Allahu Akbar. màá wá fèsì kíní yìí. ní sì láṣeyọrí. àmọ́ Ọlọ́run ó fún mi láṣeyọrí. Ọlọ́run ṣe ibi tó ṣe é dé yìí kò ní sọ pé òun ò ṣe mọ́ yóò máa lọ sókè ní albarka ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìgbà tó wá dá yìí ni wọ́n fẹ́ wá. ìjọ tẹ́ ju gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ máa rán lẹ̀ tó yẹ pé bí nìkan lẹ̀ rán bẹ́ẹ̀ni kò sẹ́nì kankan. wà á pẹ̀lú ògùn Ọlọ́run
ọwọ́ tó ṣe ẹ̀gúsí náà ni ó jẹ alibarika ọlá nẹ́bí ẹ bí ìṣe jẹ́ pé wàláì kò ń ṣe ogún mi Allah mo dẹ̀ sì dúró léèyàn lórí so kì í ṣe ogún mi kò ń ṣogún ọmọ kan kì í ṣe ogún ọmọ kan ṣe nísìn èyí tèmi bá ṣe òun lógún àwọn ọmọ mi Allahu akbar eléyìí tí bàbá ni Allahu akbar so bàbá dẹ̀ bímọ tó pọ̀ 23 ni gbogbo wa nínú 23 yẹn àwọn tó ti lọ bóyá 20 ló kù so àwọn 20 yẹn kọ́lọ̀ ń dẹ́mi wá sí kó ṣe ẹni tí ó gbà lẹ́yìn mi ọlọ́run ló mọ̀ Allahu akbar Allahu akbar inna lil bayti rabban yahmi ọlọ́run ma fi ṣọ́ ẹ̀ṣọ́ yín yóò fi ṣọ́ markaz náà albarka ọlá nẹ́bí àmọ́ kìí ṣe gbogbo àwọn kìí ṣe àmì pẹ̀lú àlàáfíà àmì kìí ṣe gbogbo àwọn tó ń sáré kiri tó ń ṣe kìíní àwọn kọ́ o la yanalu ahadi zalimin akramakumullah kọ́lọ̀ kí ó jẹ́ àríyìn pẹ́ àmì bàbá Mawlana Sheikh Adam àlékún kẹ́ àlékún gẹ̀ kọ́lọ̀ kọ́ wọ́n bá ṣe fún wọn bismillahi kul huwallah bàbá Mawlana mudirul markaz àlékún àláfíà àlékún jẹ́rí ọ̀tá àlékún kún lápá ọlọ́run túnbọ̀ bá ṣe قول النبي محمد لقد جاءكم لإيلاف ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين